Africa Content TV. Àmín. Àmín ya Allah. lọ́ba jọ wọ́n sí ọ lẹ́nu. Àmín o. Àmín àmín. wọ́n yọ mi kúrò lára wọn lògùn ọlọ́run. Àmín Ọlọ́run. nínú àwọn ọmọ bàbá Shehu Kamali. Shehu Kamali. bàbá fi ládàbí ìmọ̀ wá gbogbo àdàbíyà. Àdàbíyà. àti láyé àti ìlọ́run nítorí tànàbí. mọ̀yọ́mí kúrò lára wọn lògùn ọlọ́run. Àmín. àárọ̀ wọ̀nyí lára wa àdúpẹ́. Adúpẹ́ adúpẹ́. ó pa wá tí a kéwù wá lọ́dọ̀ Kamali. Lọ́dọ̀ Kamali. àtàwọn tí wọ́n ké tí wọ́n lọ́dọ̀ ọmọ kéwù. dókì tó rù wá tán jẹ́ tàdàbíyà. àtàwọn pírọfẹ́sọ̀ wá tán jẹ́ tàdàbíyà. àjàjà onísànà wípé lọ ìdájọ́. ibi yòówù kálẹ̀ dé onílé dúníà. wọ́n ti fi ládàbí máa wá gbogbo àdàbíyà. adúpẹ́ fún àwọn bàbá Shehu Kamali. àrọ̀wọ̀ yìí lára wa. adúpẹ́ àrọ̀wọ̀ yìí lára wa. adúpẹ́ àrọ̀wọ̀ yìí lára wa. adúpẹ́. àtàwọn tí a kéwù wá lọ́dọ̀ Kamali. àtàwọn tí wọ́n ké tí wọ́n lọ́dọ̀ ọmọ kéwù. ẹwà wọn dókítà òru wa kájẹ́ tàdàbíyà. àtàwọn púròfẹ́sọ̀ wa kájẹ́ tàdàbíyà. àjàjà onísànàwí pẹ̀lú ìdádí. níbi owó kálẹ̀ dé onílé kúrìyàn. wọ́n ti fi ládàbí mọ̀ wá gbogbo àdàbíyà. adúpẹ́ fún àwọn bàbá Shehu Kamali. àrọ̀wọ̀ ìlàrọ̀ àdúpẹ́. ṣé wọ́n lọ́mọ tí wù mí tàbí ọlọ́run. ṣé wọ́n lọ́mọ tí wù mí tàbí ọlọ́run. àtọkùnrin àtobìnrin ọmọ tí mo bí. àtọmọ tóbìnrin tí mo gbà sọ́dọ̀. jẹ́ wọ́n jọ àbáwá Shehu Kamali. tọ́rọ́mọ tó bá jọ bàbá àbí mi máa ń púpọ̀. bó tilẹ̀ mú kò ní máa tó yóò ṣe sùúrù. jẹ́ wọ́n jọ àbáwá bàbá wà lágbàjì. tọ́rọ́mọ tó bá jọ bàbá àbí mi máa ń púpọ̀. bó tilẹ̀ mú kò ní máa tó àbí ládàbí kan. jẹ́ wọ́n jọ àbáwá Shehu Adama. tọ́rọ́mọ tó bá jọ bàbá àbí mi máa ń púpọ̀. kò sì ní já ìwọ̀sí ìlú tó níyà. babalágége ìbínú ìwọ̀sí ni wọ́n kọ́. àfọ̀rẹ́ ẹgbẹ̀rún Ànábì Muhammad. tí wọ́n lọ mọ òṣèlú tàbí ọ̀rọ̀. Parapa papa papa chawara kúlù wà láwùrì di àwọn àbá ni wọ́n ń gbọ́ ọba kí ló bá dà tẹ̀lé ó sì ní ìbàjẹ́ wọn ju ọlọ́run. bisimilahi rahman rahim kul wallahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. àmín. Ọlọ́run kò yá sọ dáadáa. Àmín. Ọlọ́run kò sí á pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àmín. má jà ṣubú Ọlọ́run. Àmín. báyìí ẹja ajá yé lọ. àbá yẹn jẹ́ bisimilah. Mawaibullahi lil insani afdaluha. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. وبه نستعين رب زدني علما. يا بني آدم. أباي أيوة كلمة. àwọn apààyàn ajínigbé agbésùnmọ̀ àṣẹ ní ẹni ló fò. agbé ìjìnlẹ̀ síyàn
alápatà abú alápasòfò alápasòfò. ìsìlámù yìí ti wọn o. ìdáhùn láìkí wọn pínrín-pínrín pínrín-pínrín. àyà tó pọ̀ lọ sọ̀rọ̀ náà Kùránì. ẹ̀yà bọ̀. ọ̀dà mi abẹ́ tọ́ bọ̀ lálẹ́ yìí. àyà wo pe àwọn kan àwọn wo ni àwọn ìyá kẹ́míìsì ìyá dókítà tó fún yàrá lábẹ́rẹ́ àwọn nọ́ọ̀sì yóò tún wá pe àwọn ìyá alágbo eléwé ọmọ àwọn bàbá tí máa ń sọ ṣe pé ẹ fi wẹ̀ ìyẹ́ tà lára ẹ̀ àyà wo pè wọ́n lálẹ́ yìí. àwọn tó máa ń kọ́sẹ́ gírì àwọn tó máa nípa tí máa lé àdéhùn kù lára ọmọ ọlọ́mọ. Masha Allah. àwọn tẹ́ríkíyà àwọn tẹ́ríbíyà àtàwọn ẹ̀sà fún ẹ̀fù eléré odó àdéhùn kù lára ẹ̀ ayé àwọn fífọ̀ wọn lálẹ́ yìí. Allahu Akbar. ẹ rí ẹ rí ẹ bá mú Kùránì mú fóònù wá fóònù tọ̀hún yẹn bá mú fóònù tọ̀hún yẹn. orí lálẹ́ yìí náà mo sì rájú rí nígbà mo tiẹ̀ ti sùn mo ti kọ́kọ́ sun àwọn oorun kan lọ́nu. èyàn jẹ gbèsè oorun tààrà. mo máa ń sùn fa. amúmára díẹ̀díẹ̀ ní ẹjá rẹ̀ ọ̀tán. mo ń sùn dáadáa. a sùn a ní sùn kú pẹ̀lú ògùn Ọlọ́run. Àmín àmín. ẹ ti rí àfa yìí. báàmì. Akramakumul karim. báwo Suratul Maida aya 32 min ajili dhalika katabuna sotiri bàbá ní báyìí. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Suratul Maida aya 32. Wa bihi nasta'inu. Rabbi zidni ilman. Min ajli dhalika. Kó ma di speaker. Eléyìí kọ́tọ́. Min ajli dhalika. Ẹ bá dá tèmi padà tí ẹ ní. Katabna ala bani Isra'ila annahu man qatala nafsan. Allahu Akbar. Bighayri nafsin. Àbá yìí. Na'am. Torí pé àwọn bàdé Israẹli nígbà náà wọ́n fẹ́ràn àfihàn báyàn. lẹ́sẹ̀kẹsẹ̀. Ìjẹ́kẹ̀ bá gbọ́dọ̀ wọ́n ṣe àbọ̀yáwó ni bàá pa ẹ́ kú. Wọ́n ìjáwọ́ di sí o. àwọn mìíràn. Ní àlọ́ bàtọ́ mi ń lọ lè tó àwọn ènìyàn lẹ́nu tó di ọ̀rọ̀ tí ó kàn wọ́n. lọ́wọ́ lẹ́sẹ̀. Wọ́n lè dá sí. Àbẹ́ni ó béèrè ìṣòro ti rí ìṣòro báyìí. ọgbọ́dọ̀ rí náà ní kèésì rí tán. Ó kọ bábá sọ̀yẹ̀ ló kọ ẹ wo kọjá sọmọ dáadáa o. ó kọ́ ọmọ nìkan ni wọ́n mọ̀. Wọ́n gbé yẹn Adégòkè ọwọ́ Adégòkè ní àpótí sẹ́yìn tó pọ̀ ní òru. wọ́n sì ó kọ sọ. Adégòkè tó létí ò lè gun àpótí. nígbà wọn sọ yẹn mú ìwà ni. Tí wọ́n ṣe pásíńjà ó kọ́ rò. ó kọ lóró. Mú ìwà ó tọ̀ ń wá ó kọ́ lóró. ó mú ìwà tí. Báńkọ́lé tí ò ní tí ẹ bá ṣe bíríkìlà ó sì déédéé. ó ṣe déédéé ọkọ rẹ̀. Já igbó kọ̀ ní ó ṣe déédéé ara wọn. ọgbà àmọ́ púpọ̀. bẹ́ẹ̀ni. Trọ́bù lẹ́gbẹ̀ẹ́ trọ́bù àbíkílẹ̀ gbogbo rẹ̀. Àní trọ́bù ó ti rí trọ́bù ní ìsìwáyé. Àwọn gbogbo Amẹ́ríkà ti dojú àgbákò kan ní sí. Ó ti lágbàkò báyìí. Ọjọ́ kan ń ṣe wá sílẹ̀ ó ń lọ rí. Wọ́n á láwọn kan fẹ́ sí kíní kan ní stadium tòsí stadium yẹn. Asáré gbàgbọ́ yẹn dìde wá sí wọ́n fẹ́ máa lọ bẹ̀. Ẹ̀dúró kí wọ́n fẹ́ sí kíní kan stadium lọ ẹgbẹ́ jẹ́ ṣàdúrà fún yín. Á sì kébi ẹ̀. Bàbá ní stadium tẹ́ ń lọ yìí o. Wọ́n ní gbogbo àwọn òṣèré lọ́wọ́ mbẹ́. Kọ́dà bàbá kan fẹ́ sọ́kẹ́ ní bàbá àgbákò. Òun náà ń bẹ́ mbẹ́. Wọ́n tó ọba ti lọ ọ̀rọ̀ àgbákò lọ́hùn. Min ajli dhalika. Ọba kára àgbákò lọ wọ́n lọ nílò kálukú yà dùkú lẹ̀. àgbákò wa ti tọ́ dáa. Trump ti rí àgbákò tó béèrè. Ọba bẹ̀ lọ́hùn ọba fún lẹ́kùnrẹ́rẹ́. Ọba fún ní ìlú tó béèrè mu lágbàkò ọlọ́run bá fún lẹ́kùnrẹ́rẹ́ rẹ̀. àtọmọ àgbákò àti ìyá àgbákò àtẹbí Ṣùgbọ́n àgbákò. wà lágbàáyé ọlọ́run fún aláyà balẹ̀ sí i. àmín. Àfa yìí báàmì. ọlọ́run nítorí Min ajli dhalika. nítorí àgbákò tó máa ń ṣe mí. Katabna ala bani Isra'ila. Àwa gbé òfin láti ní Ìbàdàn Ísírẹ́lì àwọn ọmọ Ísírẹ́lì bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ òfin wá. Annahu man qatala nafsan bighayri
lákìrí àgbàdo ìsirayẹlẹ ló ti bẹ̀rẹ̀ gbogbo apani ẹni ọba pa èèyàn kan kọ́dà wọn náà bandit ti mẹ́ ń jòkó ìwọ náà gbọ́ o. ó náà ń gbọ́ ọ̀mọ́ra rẹ̀ bandit ni wọn náà. ó ní. ọ̀bùnúbùnúbù sóúnjẹ yóò sì kú. òun yóò sì kú. bandit ni wọn náà. bẹ́ẹ̀ ni o. agbésùmọ̀mí ni ó. bẹ́ẹ̀ ni o. ògùn èkúté. nínú oúnjẹ olóúnjẹ ó di ràn bandit ni ó. gbogbo yẹn bandit abẹ́lé ẹ̀dá mi dáa èyí tẹ̀ máa ń da sídìí síyàn látọ̀rọ̀ pé wọ́n ní fi ọkọ rẹ̀. kò sòrò mú. bàtà ìgbà àbọ̀ da sídìí síyàn àbójú ẹ̀ àbẹ̀wò rẹ̀ jẹ́ bandit ni wọ́n náà. bandit ni ó. máa kọ́tàlẹ̀ náà fún sáǹpẹ̀ ìrìn náà fún sí. ẹ̀yin tẹ̀ ká ni mọ́lẹ́ tẹ̀ ń fi nǹkan kí nǹkan gba nǹkan lọ́wọ́ èèyàn. bandit lẹ́yìn náà. ẹ yọrí tútù síyàn àbí kẹ́ yọ bí àtàdá. àfọ̀sẹ́ ìbò. tó aago kalẹ̀ àbọ̀ ọbẹ̀ kú ni àbọ̀ ọbẹ̀ ló bandit lẹ́yìn náà. máa kọ́tàlẹ̀ náà fún sáǹpẹ̀ ìrìn náà fún sí. gàgà nàbì ẹni ọba pa ẹnìkan láì sí pé tọ̀ ń pààyàn láì sí pọ́ pààyàn lẹ́fi pa á. àwọn fasadi ìfìlà àrídì. àbọ̀ nǹkan ni pírísípà ẹ tó kẹ́tì bàjẹ́ kan sórí lẹ̀. fọ́kà ànàmá kọ́tàlẹ̀ náà sàjẹ̀mí. gàgà nàbì lérí èèyàn kan tó ọ pa ni wọ́n kà pẹ́lẹ̀ kí wọ́n lọ pa gbogbo ayé. la ilaha fọ́kà ànàmá kọ́tàlẹ̀ náà sàjẹ̀mí. bẹ́ẹ̀ bá pa èèyàn kan wọ́n wá kọ́ ládá ìyá pé ọ̀pọ̀ gbogbo èèyàn tó ń bẹ láyé. wọ́n mẹ́ni àhàyà. ṣé ń gbọ́ o ẹ̀nà ọba wa gbẹ nìkan là. ó yẹ ẹnìkan. gàgà nàbì bọ́yá àgbo ló fún un bọ́yá oògùn tábìlẹ̀tì ló fún un. àwọn ìyá kẹ́míìsì ọ̀rọ̀ yín. bọ́yá abẹ́rẹ́ ló fún un bọ́yá famisi ìlà. ń bọ̀ wọ̀nyí kú lọ lọ́gbọ́sẹ̀ kí wọ́n bá fi wẹ̀ ẹ́ ọlọ́ba là á bọ́yá sẹ̀kẹ́ lè wẹ̀ ẹ́. gàgà nàbì bọ́yá gbòǹkan ló ṣe tó fi wẹ̀ ẹ́ àwọn fún ọmọ tẹ́ gbádùn. àwọn ni wọ́n fún ẹ̀dá sọ̀bọ̀ lérí. ẹ̀dá sọ̀bọ̀ lérí ẹ̀fín àbọ̀ fún olówólówó ẹ̀sà pọ̀ bẹ́ẹ̀ kọ́ bá ti pọ̀ bẹ́ẹ̀ kọ́ ó kóró àmọ́ akómọ̀ni yóò kó kóró gan. ọba jí àbá yìí ẹ̀nà bá gbẹ mí kàlà. wọ́n ní àhàyà. ẹ̀nà bá eré ẹ̀ mí kẹgbàlà. fọ́kà ànàmá àhàyà náà sàjẹ̀mí. ládàá tó ń kọ fún un náà ní kí gbogbo yẹn ti bẹ láyé wọlọ làwọn. Allahu akbar. ẹ kú eríire. ìyá alágbó. ẹ kú eríire o. ìyá kẹ́mísì. ẹ kú eríire o. ẹ̀yin dọ́kítọ̀. ẹ kú eríire o. ẹ kú eríire náà. ẹ jèrè ń bẹ̀ o. àwọn tó ń kọ sàgbákò bẹ lọ́tọ̀ ni. àwọn ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn. bẹ́ẹ̀ máa ta pàtì àrí yẹn ẹ sàgbákò kú ni o. odidi èèyàn ti pẹ́ sípò ẹlòmíì. tọ́lọ́ wọn náà ní bẹ́ẹ̀ lóhùn kan lọ wúsàdé ìyá rẹ̀ kí wọ́n ta fún ọ. ebo lóṣù kan lọ́jà eré ìyá rẹ̀ ń jò ní. olóhùn yá ni. oge pọ́n wọn ní kílẹ̀ èsì olóhùn yá ni o wọ́n san láti jẹ́ àwọn. la ilaha illallah. ó yẹ eré ìyá rẹ̀. ó ní kò wúlò mọ́ láyé wọ́n fẹ́ lò wọ́n da padà lọ́hùn tí mo wọ̀ bá rí rí. wọ́n gbé wá fún òun náà síra. ó rà fúra. àgbéyàn ọ̀rà. àǹkó wa. ẹ kẹlẹ bẹ mọ́nùmọ́ wa o kí ni jẹ́ mọ́nùmọ́. kí ni jẹ́ bẹ́ẹ̀ mọ́nùmọ́. wọ́n gbàdá gé wọn náà tàbí pẹ̀lú gbòòrò. wọ́n kú ọ̀tà díẹ̀ wọ́n tún kọ́lá wọn fi kílò wọn. wọ́n máa ní àhàyà. ẹ̀yin alágbó kẹfẹ tẹ́yìn sórí ibú yìí. wọ́n sì òfò gbọ́n ni ba táwọn ọmọ gbà sẹ́ńkì bẹ́ẹ̀. níbi ọmọ la mọ̀ yín sí agbọ̀ ọmọ ìlà la mọ̀ yín sí. èdè tá n tó níbi èèyàn. ẹ̀wọ̀n ta pààtì yẹn àtàǹpàkò. ẹlòmíì kò mọ́nu sọ́ọ̀bù yọ máa rẹ̀ díẹ̀ díẹ̀. àságàrí ọkùnrin àgọ́ wa ó ní wọ̀tì ìgbà yóò bí. sẹ́ni obìnrin ojú ara obìnrin wọ́n lọ ń tà á. ẹnu ọlọ́run o. èkó eré èèyàn wọ́n lọ ń tà á. wọ́n lọ ń tà á bò ó. wọ́n ní kú rí bọ̀ bá sí wọ́n bẹ̀. lágbára ọlọ́run. wọ́n máa ní àhàyà. wọ́n lọ́lẹ̀ wọ́n gíláàsì gbogbo ti rí. ó ti yẹ fóun náà ó ti yẹ. ẹni gbogbo tí ní bẹ́ẹ̀ lọ ń so. gbogbo ó ti nọ́ọ̀kì ó ti tán bẹ́ẹ̀ nù. ọ̀tán nù gbogbo ìbá tí ní ti ń so nọ́ọ̀kì lọ. nọ́ọ̀kì nù ó geri odó nù. wọ́n ti ríngì ó padà kọsẹ́. mi ìtàkùtà. tẹ mọta takuta yẹ ìyá tẹ mọta jamu pati lẹ́sẹ̀ títí sẹsi gbogbo ẹ tẹnta gbó tẹnta pẹlẹbẹ ọ̀pá iwájú ọ̀pẹ yìí àwọn ọmọ yẹn rà nínú ayé o lágbára Ọlọ́run ẹ ní bímọ yẹ o ìyá ti ń ta ẹlẹ tọrọbọlọmọ kẹlẹ ń pasa yẹ o wọ́n sì ń gbowó lọ wọ́n tọ́takuta fún wọn wọ́n lọ tẹ ẹlẹ ẹ ọmọ yẹn wà wáyé. bọ́bá jẹ sàrìsẹ́ ní òkè ìmúlẹ̀ aago mẹ́rin sábà ọ̀dà aago mọ́kànlá alẹ́ wọ́n di sínú ní sínú ni. Ọlọ́run o. àwọn ìyá kẹmẹ wọn ta nǹkan rí láyé àbùtàkùdà. àní wọ́n ta kan fọmọ kan tó ní kálukú wọn gbà ní ẹ̀sẹ̀ lérí. bàbá yìí ìmọ̀sẹ̀ wọ́n lu àwọn. ẹyin náà sì bímọ tẹ̀lé kó sórí rẹ. wọ́n ní báwọn ọba lù bẹ́ẹ̀ kò ní gbádùn. ọ̀pọ̀ èèyàn takùdà pátá ọmọ yóò sórí gbogbo yìí. lágbára Ọlọ́run bá sí wọn bẹ́ẹ̀. ọ̀wá túbá bandit lẹ́yìn náà. bandit ni. àhàyà. ẹni bọ́ gbọmọ nǹkan là tó bá gbẹ mí kan là tó bá gbẹ.
tọ́wọ́ gbẹ ní kàlà láyé. فكأنما أحيا الناس جميعا. inú àwọn tí ń gbẹ yẹn la ọlọ́pàá wà mẹ́ẹ̀. Bàbá dúró civil déédéé. defence wà mẹ́ẹ̀. Tí wọ́n dúró déédéé. àwọn sọ́jà wà mẹ́ẹ̀. Tí wọ́n dúró déédéé. àwọn ológun ojú òfurufú. Wọ́n wà bẹ́ẹ̀. àwọn ológun ojú omi. Wọ́n wà bẹ́ẹ̀. ọmọ ogun orí ilẹ̀. Wọ́n wà bẹ́ẹ̀. gbogbo wọn bẹ́ẹ̀ nínú àwọn tí ń gbà yẹn là lẹ́wà tí ọba jẹ́ pé ilẹ̀ ń tà wá. ọ̀pọ̀lọpọ̀ yìí láti gbọ́ pé ilé gba pàṣẹ́ntéèjì lọ́dọ̀ àwọn olè. Bọ̀dá àwọn tí ń gbé yẹn yá sọ fọ́jà. agbọ́ ni o. Wọ́n agbọ́ ni. jẹ́ pé ìbílẹ̀ ọ̀nà ìgbàlá kan ń bolẹ̀ ti rí agbọ́ ni. Agbọ́ ni. wọ́n lè gba pàṣẹ. Torí wàá sọ yín àwọn ń lò. abẹ́ kọjá mi kò ní sọ́jà àwọn dáadọ́ àwọn dáadọ́ abẹ́ gbàdánù ọba họ àwọn asọ́mọ́tò bí wa ìwọ ń bọ̀ lọ lílé ìlú náà. àwọn àdúrà ìta da inú wọn àlè dúró àwọn tí ń dá ọlẹ́jọ́ nínú àwọn àtàsọ kan lẹ́jọ́ mọ́ Ẹ ti jọra yín. ẹjọ́ra yìí Allah. ẹjọ́ra yìí náà wọ́n ní kí mo mí ní lot. wọ́n ní who are you? mo ní wọ́n house of CP. Are you commandant? Wọ́n ní wọ́n gbà wọ́n ṣiṣẹ́. Kí lè bẹ̀rẹ̀ sí? Ṣé wà máa? Ọ̀dẹ̀ ni ọ̀nì. Ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ sẹ́ni. Ọ̀sẹ̀ ló bí tíre ìtọ́jà nì. Gara go and tọ́jà ní. Kọ́ni kò mọ̀ jà. Yóò ṣe. Àhọ̀ náà torí ẹyin fọ́ọ̀mù kẹlẹ̀ jọ ló àtàpá yẹn àtàlà yẹn ó ti dàpọ̀. Ẹ̀wọ̀n tó ń ṣe ń bá nàkọjá ní òní. Wọ́n lọ káyọ̀ mọ́lẹ́ pẹ̀lú aṣọ sọ́jà. Wọ́n sì lọ jíyàn gbé. Wọ́n yìí sọ sọ́jà wọ́n yìí sọ ọlọ́pàá. Subhanallah. O ti wá dàpọ̀. Ẹ̀yin alààyàn inú ẹ̀yà gbófinró ẹ̀yin nìkan lẹ́la láyà tẹ̀lẹ̀ kíyàmà ẹgbẹ́ aládà bẹ́ẹ̀. Ẹ̀yin apààyàn inú ẹ̀yà gbófinró bandit lẹ́yìn náà ọlọ́wọ́ bandit lẹ́yìn náà jọkàn. Lágbára Ọlọ́run ó fún mọ́tá. Àtàwọn bandit tá a gbádélé lórí àwọn bandit tá a gbádélé lórí àwèrè ọba Àwọn ọba kan àwọn ọba kan. wọn bá rẹ dẹ̀nà dán Àwọn ìhànà ọba. ọba tí ń tu ọ̀rọ̀ lára lú ẹ̀. Yóò sì ta gbogbo òlú àná ẹ̀ ọwọ́ gbọ́ 150 million lọ́wọ́ àwọn bandit láti gbọ́ àwọn fẹ́ pẹ́ẹ́nẹ́ sí wọ́n fẹ́ sẹ́nu ìlú ẹ̀ Yóò wá bẹ́ẹ̀ má dáa fi o. yọ ẹ̀sà má dáa fi Ẹ wọnú ìlú àná lọ. ẹja tọwọ́ bọ̀ wí gbogbo tẹ́ ẹ̀ máa ń gbàlẹ́ wọn á mú ká pàṣẹ́ntéèjì o Ẹ wo wèrè ọba. ọkọ̀ gba owó pẹ́ fẹ́ wọlé 150 million Wọ́n bá àwọn ọmọ ọba rẹ̀ tẹ́lẹ̀ dáhùn ẹ má fẹ́ àwọn eléyìí ẹ o. ló ga wọlé yìí o àbá yìí Bàbá wọ́n wá ń jiyàn pé wọ́n gba millions wọ́n máa fún àwọn ọba wèrè ní pàṣẹ́ntéèjì tiwọn ìwọ àwọn ọba bẹ́ẹ̀ bandit wọn ọlọ́kọ̀ bandit yìí náà jọ lágbára Ọlọ́run. Kai. ọlọ́kọ̀ bandit yìí náà jọ kan Insha Allah. ẹjọ́ ọlọ́wọ́n lẹ́ni tó bá gbẹ̀mí kàlà فكأنما أحيا الناس جميعا. ládàá kọ́gbà gbogbo ayé là lérí ẹ̀mí kan náà lákòókò nìkan. ولقد جاءتهم رسلنا بالبينات. ṣé bá a ti rán òjíṣẹ́ wá wá bá yín ànábì Muhammad pẹ̀lú àwọn àlàyé lẹ́kùnrẹ́rẹ́ bá a bá bá ànábì láyé abálàjì àgbà ṣé ó kàwá lùdí Àbáwọn. bàbá mufti àkọ́kọ́ gbogbo lọ́rin ẹ̀lùmọ̀fọ́n Àbáwọn. àfa mi àgbà lọ́ba ká àfa mi sí Àmín, àmín, àmín. àbáwọ̀ abalagége Yes. abalagbajà bá wọn Yes. bá àgbárígidó máa bá wọn báwọn eléyìí bá ti wá lọ tó bá dínà bàbá wa mú ìdínà gẹ̀gẹ́ bá lò kọ́ Bàbá àbáwọn náà. Allah. bàbá àtọ́jú tẹ́lẹ̀ ṣe wá sí ọ̀sán jáde sí Kai. Láwọn nìkan. àwọn ọmọ tó ń jẹ àgbà wọn tágbà dé yìí nísìnyí gbọ́dọ̀ àwọn dé gbọ́ wọn dáyé Bàbá ti ń dáyé ṣe káwọn tó dé. gbọ́ wọn dáyé tí bàbá nìkan ti ń dá wà sí etí ọ̀sán jáde sí Yóò àjẹ́gẹ́ sí bá àwọn nìkan wọn wọ stúdíò àwọn ni wọn kì àwọn ni wọn fà fúnra wọn tó dẹ́dùn. àwọn ni wọn kì àwọn ni wọn fà fúnra wọn. Ẹ gbọ́dọ̀ gbọ́. Wàá ṣe rí. A'udhu billahi minash láwọn nìkan èmi ò mú mi wọ́n lòdì láti fún mi. Ọlọ́run fún yóò máa tó máa bẹ ọlọ́kà fún bàbá náà ní gbogbo ẹ̀ ohun bẹ́ẹ̀ bí. Gbogbo kan lọ́wọ́ mú wọn. Àwọn àjẹ́ ìsinmi abala wọn fẹ́ jà náà wọ́n máa ohun máa bóyá ọba wíjẹ lóyún ẹ̀. Àwọn àjẹ́ ìsinmi wọn kẹ́kọ̀ọ́ yẹ jùlọ ohun òjì tó ti bàbá yìí. Subhanallah. Bàbá ni wọn gbọ́ wí òjì ìlú wọn ni ìlú wọn tó wọn bàbá ẹ gbọ́ ẹ ra gbọ́ lè jìnnì ẹ ní gbọ́ jù bẹ́ẹ̀ lọ èmi làbí ti yín. ولقد جاءتهم رسلنا بالبينات. Àbí Lukman wọn gbọ́n tó wí àníwọlá gadi karamuna bani àmàlà bàbá ẹ kẹ̀kẹ́ wọn lọ́nà fún ní kòlé ẹ̀ lẹ́gbọ́n ìbáná ló kọ̀lé làbí tí. Abá wọn ẹ wà títí bàbá yìí ti ń kíkù sí. Pé kò lè dá náà nífa.
wọ́n bá jọba kò fà. títí. yẹ́n rí ibú gbogbo yìí ni. ọmọ àlè ni aniyín ni. lóríṣiríṣi àwọn aláàfáà wọn bá wọn fà á. bẹ́ẹ̀ni. àwọn olóṣèlú wọn bá wọn fà á. pẹpẹpẹ. àwọn lọ́ba wọn bá wọn fà á. àwọn ọlọ́jà wọn bá wọn fà á. èsì ọwọ́ àwọn bá wọn fà á. lẹ́yìn ká sábà sọ̀rọ̀ ibú ilẹ̀. Subhanallah. àmọ́ síbẹ̀síbẹ̀ nǹkan yorùbá níta bá torí kẹ́yìn àtẹ̀yìn bàbá bọ̀ àtòrí kẹ́yìn àtẹ̀yìn kẹ́yìn ọmọ fọ́ kẹ́yìn ọmọ yíyẹ́pẹ̀ àwa kó ẹ̀yìn sọ́wọ́ ọ̀tún àkó ẹ̀yìn sọ́wọ́ òsì àwa torí ẹ̀kẹ́ bàbá dájú kọ́ yẹ̀ ó lè bàjẹ́ àwa ń fẹ́ yẹ̀yìn láti ìlú Ìbàdàn ní àfihàn fa lẹ́lú Ìṣẹ́yìn ẹni tí ò ní yiri ò ní yiri. Masha Allah. báyìí. ولقد جاءتهم رسلنا بالبينات. àwọn ọmọ ìdílé àjàdé bá lò nínú àwọn òjíṣẹ́ lọ́rọ̀ náà wà ní wọ́n máa jíṣẹ́ wọ́n máa ké wọ́n ké lára wọ́n ké lọ́sùn wọ́n ké lálẹ́. بالبينات. wọ́n àwọn bá dé pé àwọn ò ní gba tí ọ̀tọ̀ ẹ̀ lè gbọ́n lóde kẹ́ fún ọ àwọn ará owó wọn lọ́mọdé dáná wọ́n jẹ́ lórí kùsí mọ́tò láyé ìgbà tí èkó mọ́tò lókè sí lọ́lẹ̀ yìí. ajé oníṣẹ́ tó gbẹ́ lókè wáyé lọ́wọ́ kí wọ́n kà bàbá àbẹ́ ìpò bàbá nù yìí tó ń rẹ́ kìámà àwọn táwọn gbowó dàkúndà yìí kó ló ń ṣe. بالبينات. bàbá ìgbowó àná lọ pè wọ́n sí àwọn táwọn ìgbowó dàkúndà yìí ní sọ́ọ́ mọ́lẹ́dì wa. àwọn mọ̀lẹ́bí wa. àwọn gbowó. lágbára Ọlọ́run àgbà àdòdì ọ̀fẹ́. Ọlọ́run kẹ́ bàbá Ọlọ́run ti kẹ́ wọn Ọlọ́run kẹ́ àwa ní kí àwa náà ní wàá bá tíya ètò dákítà ló kẹ́ ti bàbá yìí. bọ̀ fún ilé wọn tó ká owó náà sọ pé bí ọba pé ẹjẹ sẹ́ni ò pé ẹ dàgbù ẹ bá kò pé bí ẹ bọ́ọ̀ náà bá sanwó kò ní. wọ́n ti tọ̀ ẹ bá dá padà àyè ti lọ nù bí ọmọ bí ọtí ẹ má ṣe àtàṣọ àyè tẹ ẹ má ṣe. owó ti tó náà. tí ẹ bá fẹ́ gbowó ní nẹ́tíwọ̀kì máa dalẹ́ lọ́dún báwọn ti ń bọ́ ní nẹ́tíwọ̀kì máa ń dàrú mi. èyí kì í wà fẹ́lẹ́ mọ́ rárá èyí ti lọ́nu owó lálẹ́ wọn ló kù lálẹ́ kì í àmọ̀ sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ àwọn. ولقد جاءتهم رسلنا بالبينات. èmi bàbá pàdé mi òkú ìyá Sàùtì Arẹwà bẹ́ẹ̀ àti pàdé lọ́yọ̀ rí bàbá Aláàfin Ọ̀yọ́ tàná nígbà tó ń ṣe 48 years coronation wọ́n pè mí àti bàbá lápẹ̀lẹ̀ bàbá náà kọ́ ó pọ̀. èmi tó wá fún wa ní program wàá wò báyìí gbà number 1 lecture wọ́n kọ sọ̀rọ̀ lóṣù gbàgàdà lecture 2 bàbá ni wọ́n kọ́ bẹ́ẹ̀ kò lọ́ dá a báwò mo kasa adi kí n gbà tẹ́lẹ̀ sí wa ní ọba ní sìn wọ́n mú ìdá àjànàbá ni wọ́n kọ́ sí wa gbà ṣé kọ́ nìyọ lọ́gbà kíláàsì bíi tèmi nǹkan sí ọ ni lẹ́tọ̀ wá ìwọ wa bàbá ni mi mo ṣe bẹ́ẹ̀ wọ́n ṣàdúrà wọ́n ló ṣe wá sí mi mo ṣe bẹ́ẹ̀ èsì ní lọ wọ́n dúró tó fi parí báyìí. Subhanallah. ẹ wà pẹ́lẹ́ wọ́n ní sẹ́ńtà fáwọn ọmọ tiẹ̀ tọjọ ń lu sí lórí ibu àwọn ọmọlọmọdé wọn hàn lé mọ ọkọ rẹ wá kú táyì kọ wá sunkún ká àwọn yìí bẹ fẹẹ gbẹmí rẹ wọn gbẹmí rẹ wọ́n padà pa ọ́. wà láì wọ́n gbẹmí rẹ. ọkàn sùn náà lọ ní ìdíje mọ́. ọ̀rọ̀ ìjà àwọn ọmọlọmọ náà ń gbé ládùúgbò. ọjà wọn gbádùn ọgbẹ́ntọ́ ẹ̀kọ́ dáa fún ọjà àwọn ọmọlọmọ mẹ́nu lé. ó ti gbókúta lẹ́lòmíì lé mọ́lẹ̀. kí ló kẹ bàbá bàbá fẹ́mi wọn tó fi ọmọ mi bùkátà ọ̀rọ̀ lára ẹ̀ mọ́tò bùkátà bẹ́ẹ̀ lára ọmọ mi. débi tí mo bí bẹ́ẹ̀ mọ̀ máa tòní náà ṣe bẹ́ẹ̀ la mọ̀ mọ́ ẹ dákun jẹ̀ mọ́ bàbá ń lọ kan owó kò rẹ̀ bàbá ní èmi ẹ̀ gbà ẹ sábà gba gbogbo ẹ̀jọ́ sẹ̀mísẹ́wò ní ẹ bá ń kó fún àwọn ìjọ yẹ̀yẹ́ ìjà ní èmi gbà kọ́nà gbọ́ wá sílẹ̀ nìkan ní ẹ wá bàbá Aláàfin Ọ̀yọ́ tọ̀ ẹ dé ìbéèrè lọ́kàn wọ́n bá dé sà pẹ̀lú fún ọmọ ẹ̀kì ọdún kìí lónìí 48 years tẹ́tí sí wa lórí òyìn níbẹ̀ ni ẹ̀dá kankan 48 ló ti gbọ́ wọ yíwọ̀ ní dáadáa lábẹ́ ìṣẹ́ wọn gba àfihàn ìlú ilé o mọ́lẹ́ rí àti báyìí kàtọ́rẹ́ ìyàwó yìí náà ti ń gbé 48 lọ tẹ́lifẹ́ ti ṣe ń tọ́da àti báyìí rí èyí náà dáa àwọn ọlọ́mọ tẹ́ kó bá ọmọ kéékèèké tẹ́ kà kó bá wọn
ẹ̀yin ẹ̀ mọ̀ jara yín ẹ̀ dìbò bẹ̀ àwọn bàbá kú kékeré lọ́kọ̀ ẹ̀ lọ lọ́kọ̀ mi kò sí jọ́ ṣẹlẹ̀ bàbá yìí ò ní kúrú ni wọ́n sì kú ẹ̀ kọ́ rí bàbá ti wá síjọ́ náà bàbá ní àbí eléyìí lé o ẹ̀ rí wí sà ẹ̀ rí nǹkan fọdé tìkà ọ̀dà àwọn àbáyé ṣe nísì àwọn sọ̀rọ̀ kalẹ̀ má kì náà ẹ̀ àgbẹ̀mọ̀ 48 sáà ní ìlú ẹ̀sìn náà 48 mọ́kà lọ́dún yìí wọ́n bá yín sí lọ́dún kọ̀ọ̀kan àmọ́ káwọn tó gbé báyìí kalẹ̀ ẹ̀sà kí àwọn tàbí ìwé rọrùn sẹ́ni fún 48 million àbálí ààbò yìí ní 250,000 múlẹ̀ ó kéré sá àwọn ìdílájà àwọn ìjọba àwọn ìwé epo ìmí ta ṣégi àwọn ènìyàn bá gbá báyìí lọ́wọ́ rẹ̀ àwọn náà gbá wọn fún mi tààrà bàbá náà ẹ̀wọ́n ni wò ní lẹ́yìn bàbá tí ní òní lé kò tẹ́ ní òní tẹ̀lé lẹ́yìn bàbá rẹ̀ òní ó lẹ́yìn. bàbá tó tu ilé sílé káàkiri níbi ọ̀rọ̀ àgbákò ọ̀pọ̀ ẹ̀wọ̀n ni ọ̀dá ìtànlé ìbalẹ̀ bàbá òfò. báwọn ni. Túndé. yẹ sà. abúlé àgbà tẹ̀lé ọ̀nà. bẹ́ẹ̀ni sà. yóò lẹ́ dé. ó tún bí ó sì kàn sà. ṣé dáadáa lẹ́ dé. ọ̀nà ìlà wa sà. tí ò sí. àwọn àlùfà bá dàbí. kí ló ṣe. àfẹ́ bá a dúpẹ́ fún wọn ní sà. kí ló ṣe fún yín náà. àwa bá wọn pé èmi àti Túndé àbúrò mi afẹ́ wá ilẹ̀ táwa ní ọ̀rá kọ́ra kò sí plọ́ọ̀tì kan kakọ̀ kamọ̀ ilé gbolé ọ̀la àwọn baba tàbí ti sọ sọ́ọ̀bù. àlè wọn náà baba tí wà nílẹ̀ ẹ baba tí wà pẹ̀lú àwọn báyọ̀ kánà ni wọn. ẹ̀mí ìdìbò fún plọ́ọ̀tì kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ẹ bá dúpẹ́ fún ọ la bára wọn wọn làwọn bọ́. ẹ máa lọ lọ́rù. Àjàmí Àjàmí. ọ̀sẹ̀ yìí ni. ọ̀sẹ̀ bí kiri kan. kí ló ṣẹlẹ̀. Túndé kọ́lá wá lọ́rẹ̀ àtàbùlà yìí. Bẹ́ẹ̀ni. O fún wọn lé àbò fún wọn lẹ̀. Ọ̀kan náà ni wọ́n kọ́ ẹ̀dá. Ọ̀kan náà kọ́ ọmọ ta ni. Ìwọ ọmọ kẹ́lẹ́ bàbá wọn lọ́nà kálẹ̀ fún bàbá yín tẹ̀ fún. Ọ̀nà àkọ́dí tẹ́. Àwọn sọ kò gbé alájì lọ yìí. Bàtà jẹ́ lọ́mọ kàlẹ́ ni. Àwọn sọ ẹ máa ń pẹ́ sọ kò gbé alájì àwọn ẹni. Àwọn ẹni sọ kò tí wọ́n pé tààrà ni. Àwọn yìí. Ọkùnrin yóò gbàgbọ́ mọ́kà kó ṣe lánàá. Nítorí bá wà lọ́wọ́ sí. Náà tó sọ̀kò ẹ̀ tó pé tó sì mọ̀kànmọ̀kàn báyìí àgbàkà ló máa pọ̀ sí i. ẹ bá ń sábẹ́ wọn tó lọ lọ́wọ́. sọ́nà àwọn ọ̀gá tiwa ni àwọn ń bẹ mọ́ ọ́fíìsì wọn dà wá sí fíìdì ní ọ̀yá ọ̀gá wa nù ní mọ́ká lọ́jà rí ẹgbẹ́ o. ẹ dákun jẹ́ mọ́ tó lọ lọ́wọ́ bàbá tí ó sì wá lẹ́yìn wọ́n ní ó dúpẹ́ lásán ó sì dá ó sì bá gbogbo èdè. ó sì fi ìtàn bá gbogbo nǹkan jẹ́. mi ì tó fún. ìtàn gbáko. ìtàn rádaràda. ó dàgbà lóòótọ́ àmọ́ lọ́njọ́ yẹ ọkà rẹ̀ ní bó ti ń bá a lọ yìí o. kò lè yẹ. tọ àbí tẹ fún fàdúrà mi. ó ti fi ìtàn bá lé jẹ́. èmi tó fún. bandage ni wọ́n náà. ok bandage ni. bandage ni. ìyá bàbá tí wọ́n ti fi ìtàn bá lé jẹ́ bandage ni. bandage ni. ẹni ọsẹ wà àdúgbò ṣe máa ti ń ṣẹlẹ̀ ó pè má bẹ́ẹ̀ ni wà lọ́rọ̀ aládùúgbò yìí o lọ́rọ̀ aládùúgbò eléyìí bú ni wọ́n o ó rí bẹ́ẹ̀ mi náà jáde bí àgbàntara ni máa wà níyìn o tọ́rẹ́ o. alájà ẹ̀rọ mi tẹ̀ wá ní iṣẹ́ wọ́n ní ìyá akọ mi yẹn dáadáa ní ká. ìyá akọ rẹ kí ni èèyàn tó gbé jáde ó kú ó hù ó kú ni ó wo ló kù yóò yàfa àbílẹ̀ àbí àdúgbò yìí o. ọba rí bẹ́ẹ̀ ẹni ọba pààyàn ìyá ké gbogbo ayé ní àlọ́pàá yóò di ìrírí ẹ̀mí kan ẹ wá wo iye ẹ̀mí táwọn bá dìjì ti ń pa. ó ti pọ̀ àní wọ́n pa kan wọ́n ní lérí ẹ̀mí kan wọ́n ọ̀dẹ̀ ìyapọ̀ pa gbogbo ayé. ìsìlámù kọ ìhà tó dájú ká máa pààyàn kò kọ́ sí rárá. wọ́n pa kankan lẹ̀ wọ́n sì sún wọ́n sì ń jẹ. wọ́n sì ń jẹ wọ́n sún wọ́n sì tún rẹ̀ báyìí wọ́n sì ń jẹ. wọ́n sún láti bí ẹ̀yìn wọ́n fi bàdí wọn wá dábẹ́ sùn wọ́n sì rẹ̀ jẹ wọ́n sì fi kókì mi. wọ́n kàn sí àhàlì kí ni wọ́n náà jẹ́ ń kọ̀rọ̀. kí ni wọ́n náà jẹ́ ń kọ̀rọ̀. máa ń dìtọ̀ wà láàrin. ebi kankan ní yàrá amantọ́ ń jẹ́ ní wa bá wọlé tán lóru. wọ́n jẹ kú jẹ. ẹrẹgbẹ́ ni ẹrẹgbẹ́ fò. ẹrẹgbẹ́ àgbájọ ọ̀hún ọlọ́run. ìyá rẹ̀ ló jẹ tọ́ọ̀mù ìyá rẹ̀ tó gbójú òde lọ́n ṣe fún ọ. àwọn ìyẹlẹ rú ọlọ́bẹ̀ lálàsí. ọlọ́bẹ̀ òfò ọmọ bí ọ̀sán ṣe. àfọ̀bì òru dáìsí sàárì. àwọn tí ṣe sàárì ọgbà ládá ọbẹ̀ orúkọ ọbẹ̀ sàárì jí ìdájí là ń jẹun ọlọ́gbọ́n fi táàmù sí ibi
bọ̀bá rí bẹ́ẹ̀ má bọ̀ ọkùnrin. ولقد جاءتهم رسلنا بالبينات. àwọn òjíṣẹ́ ti wá wọ́n sì wá sọ̀pọ̀lọpọ̀ àlàyé fún yín pé ntọ́lọ́hún fẹ́ rèé. ثم lẹ́yìn náà. إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون. lẹ́yìn ìgbà tó pọ̀lọpọ̀ ọmọ náà ní káwọn nǹkan kan wájú ẹ bá dá wa wá lóhùn wá sílẹ̀ agbọ́tọ̀ kára ti báyìí àwọn ọmọ ẹgbẹ́ wa àwọn fi ká ti fọ́ọ̀mù ni. ẹ̀ńtátẹ́nà ni àbí wá sí ẹ̀ńtátẹ́nì ara wa ni. àbí ẹ̀ńtátẹ́nì ara wa ni wọ́n kára yàyàkuyà lẹ́yìn wá sí. wọ́n yà yàkuyà. báwọn afọ àti kétó wọ́n yàyàkuyà náà. àwọn bandits yàyàkuyà agbésùnmọ̀mí wọ́n yàyàkuyà àwọn alápàṣọfò wọ́n yàyàkuyà agbẹjìnàsíyàn wọ́n yàyàkuyà ajínigbé wọ́n yàyàkuyà. gbogbo àwọn tọ́jú fọ́mátì wọn náà yàyàkuyà ni wọ́n. ẹyọ kọ̀ọ̀kọ̀ wà sọ́kọ̀ àyà tí ọ̀dà ni. àfa àjẹ́ kí orí kò sọ bẹ́ẹ̀. إنما جزاء الذين يحاربون الله ورسوله. ẹ̀san tí ń bẹ fún gbogbo àwọn tí ń jà Ọlọ́run lógun àtòjíṣẹ́ rẹ̀ tọrọ náà lè jà lógun rẹ̀ ẹ bẹ́ẹ̀ kí Ọlọ́run sì ẹ jà nẹ́bí lógun rẹ̀ ẹ bẹ́ẹ̀ kí Ọlọ́run sì gbogbo ẹ̀yin tẹ kó Nàìjíríà láyà sókè tẹ̀ ló fàyà balẹ̀ bá ẹ ti bẹ́ẹ̀ ogun Ọlọ́run àwọn abẹ́ Ọlọ́run torí bọ́lọ̀ bá bẹ́ẹ̀ ogun tiẹ̀ kọ̀ mọ́ mẹsẹ̀ náà ni wọ́n fi rí kó ju Ọlọ́run kọ́ dákun ọ̀kápá kọ́ sàyìn jọ kó sì pa gbogbo yín rẹ̀ Ọlọ́run pa yín rẹ̀. Àmín. o lè sàmì bọ̀dá ìdáná mẹ́lú àbí. Àmín. gbèdé kó sẹ́ni wá sọdún fún ọtọ́ fún mi tó ti rí Ọlọ́run pa òun náà ní bá mẹ́rin náà bá níjì. Àmín. bí bàbá rẹ mẹ́lú Ọlọ́run parẹ́. Àmín. bí ìyá rẹ ní bá dáná fún ọkọ̀rọ̀ Ọlọ́run parẹ́. Àmín. ويسعون في الأرض فسادا. àbá yìí àwọn lọ wọn bọ̀ lórí ilẹ̀ níta gbàgbọ́ ní ti bàjẹ́. àbá yìí. أن يقتلوا láti máa pààyàn. أو يصلبوا. àbí kí wọ́n máa kẹ̀ ọ́ má gbélé bù kí wọ́n máa gbé ẹ̀ máa rẹ̀ díẹ̀ díẹ̀ àbí kí wọ́n máa dúnyàn. أو تقطعوا. la ilaha àbí kí wọ́n máa dáná. أو تقطع أيديهم. àbí kí wọ́n máa gbé ẹ̀ lókè àwọn ẹ̀sán yìí Ọlọ́run padà fi sanwó àwọn ẹ̀sán tí Ọlọ́run fi sanwó ní káwọn. وأرجلهم من خلاف. àbá yìí àbí kí wọ́n gbé wọ́n padà máa gbé ọ lẹ́sẹ̀ láti bí òkè wọ́n gé láàrin àní méjì báyìí wọ́n gé ẹsẹ̀ tí Ọlọ́run sọ wọ́n ni yóò gé wọn ẹlẹ́wẹ̀lẹ́. أو ينفوا من الأرض. ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم. Ọlọ́wọ́ bọ́ǹbù Joseph ìyànà ọ̀dọ̀ àwọn báńdíìtì tí ó làálàá ṣe wọn tí ọmọ jẹ́ ẹ̀sìn fún wọn láyé ń bẹ lọ́dọ̀ wọ́ lọ́wọ́. káwọn bàní sàlẹ̀ tó dé máa di bọ́ǹbù níbo láwọn èèyàn àbábílà. Yes, of course. tó di bọ́ǹbù ọjọ́ kìlí àná sáwọn àṣàbò ìfì àwọn èèyàn àbábílà tẹ̀rẹ̀mẹ́hìmí tìjára tí ń mẹ́sẹ̀ yìí fàjálàhùn kàásìbí معقول. fàjálàhùn kàásìbí màkúl ọlọ́pàá sì ti wọn náà bẹ́ẹ̀. آمين. màwáyé bukilogbe lọ́bẹ̀ẹ́ مواهب الله àwọn orí Ọlọ́run. للإنسان أفضل bàbá wa mú ìdílé àjà ní bálòtò ní. مواهب الله àwọn gbà mo fún ọ látòdì ní Ọlọ́run. للإنسان أفضل tọ́lọ̀ mọ fún àwọn èèyàn ọ̀pọ̀ àwọn kan bẹ tó lọ́lá jù. من بعد عافية الأعضاء فالعقل. àbá yìí lẹ́yìn ìgbà tọ́lọ̀ bá fún yàrá làáfíà kan kí ló tún lọ́lá jù ó làákàyè. àdẹ́pọ̀ àwọn tí ń pààyàn ní làákàyè. eré wọn pé ajínigbé eré wọn pé alápàṣọfọmú eré wọn pé alápàtàbú eré wọn pé ìyálẹ́kulẹ̀ jà títà pàtàkì èèyàn eré wọn pé. من فاته الأكل ẹ làákàyè bá ti bọ́ fún. من بين الورى رجل láàrin wa èèyàn náà ni ọmọ jẹ́ o. نصف àmọ́ àbọ̀ ni kò pé mọ́. وليس له في عمره الفضل. àbá yìí tí èdè ayé rẹ̀ tako ní lọ́lá kàmá. kádàdà báyìí lọ́ba kú bóyá ká bá ti sòfò lárí yẹ kí ló kú. أخلصت ضميرك. àbá yìí kálukọ́ lọ tún àníyàn rẹ̀ sí o. ẹ lọ tún àníyàn yìí. أخلص ضميرك. tọ́ ọmọ bẹ́ẹ̀ náà wọ́n ti ń pààyàn lọ́tọ́ àníyàn sí lónìí o. أخلص ضميرك. ọmọ wa náà ti ń yíyàn gbé lọ́tọ́ àníyàn sí lónìí o. أخلص ضميرك.
Bọ́ ọba jẹ́ informati fáwọn bẹ́ẹ̀ lọ́tà ní ẹ̀rẹ́ sẹ́wù. Fíìmà àtàtọ́lìbù. Àbá yìí ìwọ náà tọ̀ wá sínú wọn àmọ́ ọmọ tó ń dà ládìyẹ ọ̀wá yìí sani yàrá dá. Fíìmà àtàtọ́lìbù. Ẹni ọ̀dà fún ládùúgbò yìí kí làní ẹ̀rẹ́ sí. ẹ bá bẹ̀ fún mi. Bọ́lá ń bá fẹ́ nìkan jáde ládùúgbò yìí nù lé yìí tí èé sọmọ tìyẹ tí èé sasọ ara tìyẹ omi ọ̀hún ni o. Bọ́yá ntọ́lọ̀ fẹ́ ṣe fún ọ àbí fáwọn ọmọ rẹ àbí fásọ ara rẹ èyí tẹ̀ ń wò náà kéde gbó rere ó kéré sí àwọn ọmọ tiẹ̀ àwọn náà fẹ́ wò kílà níyẹn rẹ sí tẹ́ńtà kọ́sí fún wọn tá níyẹn rẹ ọba ti da èyí máa ṣe yé ọmọ àlè bẹ́ẹ̀ lọ́sọ̀kùn owó ni ọba ti rọrùn kúrò sí ọlọ́run táwọn ọmọ rẹ lọ́ta fẹ́ fún kọ́mọ lọ́dọ̀ rẹ kọ́mọ lọ́gbọ́. Ẹgbẹ́ sì tẹ̀mí ọkà. Mo pẹ́ tí ó wò rẹ lára ọmọ rẹ tí ó wò náà rẹ tí ó wà jásí tí ó wà parafẹ́ tí ó ń pa alhamdulilayi yẹn náà rí ọlọ́run kan ló jòkó yìí kílà níyẹn rẹ sí. Fíìmà àtàtọ́lìbù. Nígbà tí ọba mú ìdílé àjàdí gbẹlá yìí kí làní yẹrẹ sí wọn wọn wá sí ma àwọn tí ọlọ́run fi lẹ̀ bàbá àjàdí tó lélẹ̀ kí làní yẹrẹ sí ọpẹ́ ní àbíkó ìdìbò kí lọ́wọ́ sí ọgbàdùn àti ọgbàdùn kí lọ́wọ́ sí. Ẹgbẹ́ sì tẹ̀mí ọkà. lọ́tún àníyàn rẹ ṣe sí o. Fíìmà àtàtọ́lìbù. torí ntọ́ bárò lẹ́mìí sọmọ ọlọ́mọ láyé ju ọmọ tiẹ̀ náà. Sanja. àfa kó o lè bá a la. Wa akibatu masilubi mahamuda. kí àkìbọ̀ tán ìgbẹ̀yìn tí wọn náà ń wá ntọ́ nfẹ́ kó lè bá a jásí alhamdulillah. Alimarihu yanjahu. ọmọ ènìyàn máa ga. Kọ́sídà máa yẹ kúnnú lẹ́hùn. àbáyé yóò máa ga nípò yóò máa ga lálùbáríkà yóò máa ga láwọn àdìọ́kẹ́ tó dáa. Kọ́sídà máa yẹ kúnnú lẹ́hùn. tó bá ti jẹ́ pé ń bẹ fún. Kọ́líbù sẹ́límù. ọkàn tó pure mind. Kọ́líbù sẹ́límù. tó bá ti ní ọkàn tó mọ́. Wa àìdán náà là máa fúnfún makosu. wọ́n dá gbogbo tí ń bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pọ̀ fẹ́ káwọn ọmọdé ọ̀dà olójú rẹ̀ náà wọ́n dà tọ́mọ táyé ọmọ kí ọkọ oríire wọn. Birabbika fi dúnìá. lẹ́yìn tẹ̀ mẹ́mbẹ̀ yìí kọ̀fọ́rọ̀ ọba bẹ̀ ọ́. Birabbika. ìwọ́n tó jókòó ìmọ̀fọ́lọ́ ń bẹ̀ ọ́. Birabbika. ìwọ́n tó jókòó ìmọ̀fọ́lọ́ ń bẹ̀ ọ́. Birabbika. ìwọ́n tó kéwù ìmọ̀fọ́lọ́ ń bẹ̀ ẹ́. Birabbika fi dúnìá. ìwọ́n tó kàwé inú ayé ìmọ̀fọ́lọ́ ń bẹ̀ ẹ́. Ta'addab. lọ́lẹ́kọ̀ọ́. Wala takun. Ta'addab. Ta'addab. ẹ̀yin obìnrin ẹ̀jẹ̀ ni yóò pè. Ta'addab. ẹ̀yin ọkùnrin ẹ̀ lọ́lẹ́kọ̀ọ́ ẹ̀jẹ̀ ni yóò pè. Ta'addab. ẹ̀fọ́ yìí kí lọ́lọ́ wò lé se kí ló ní tó jòkó tọ́jú èrí wèrè ọ̀ya wèrè ni ọ̀yá wèrè wọ́n ń sàṣìní o. kí ló tó jòkó tọ́jú èrí ẹ gbà pẹ̀lú náà ṣé ilé ìwé nìkan la wá sí láyé ni ẹ wọ bá a ti tẹ̀lé bàbá tẹ̀lé àtọ́ abẹ́rẹ́ tọmọ tí bá a ti máa tẹ̀lé láyé kú ẹ̀ ni. Birabbika fi dúnìá. irú ìyá tí ń rò bẹ́ẹ̀ bàbá tí ń rò bẹ́ẹ̀ fọ́ fọ́lọ́ ọba bẹ̀rẹ̀ Ta'addab. lọ lẹ́kọ̀ọ́ fẹ́ lẹ́kọ̀ọ́ mọ́nu. Ta'addab. àfa yìí ṣé wọ́n gbèrò kílì rẹ̀ ọ bẹ̀rẹ̀ kó sì parí lójú rẹ̀ Wow. kó tó pa àfa yìí kó kú kíkẹ́ ló sì má sì má. tó o bá gbèrò bẹ́ẹ̀ kó kú kíkẹ́ rẹ̀ ọmọ sì má. Ta'addab. kí ló dé nìkan kú tó ní kíkẹ́ rẹ̀ ọmọ sì má. Kai. Allah. Birabbika fi dúnìá. ìwọ̀n ń tẹ̀wé tiẹ̀ jáde kí bàbá jáde tàbí nẹ́ni wọ́n fọ́ fún bàbá tó wọ́n fún tòní lẹ́nu tiẹ̀. lẹ́nu ẹ̀. bàbá jáde tó ní fọ́fọ́ fún tìlẹ̀ kó. bàbá làwọn fọ́ fún yín o. Pátápátá. ìnfì fọ́ ní fọ́ fífọ́ kẹ̀kẹ́. wọ́n lọ́wọ́ yìí nípò ni mo fọ́ fún yìí. ọlọ́run láì kíkẹ́ ẹ̀ mọ́ fọ́ fún yẹn. ọlọ́run. Birabbika fi dúnìá. mo fi ọlọ́run bá bẹ̀ ọ́. Ta'addab. lọ lẹ́kọ̀ọ́. Wala takun. ń bọ̀ wọ́n tó kéwú náà tó lẹ́kọ̀ọ́. Ta'addab. tó lẹ́kọ̀ọ́ pẹ̀ ní ìṣẹ́gbẹ́ rẹ̀ ni ní ìṣẹ́gbẹ́ rẹ̀ ọmọ ọdún mélòó wá ni. ìṣẹ́gbẹ́ rẹ̀. ọlọ́kọ̀ọ́dún orí ló bá kì í lélẹ́rìn. Òpè. wọ́n ṣe wàhálà fún bàbá ni. jẹjẹ wulẹ̀ tí pé ní sẹ́nà mú nírú. bàbá kọ́ mi kéwú náà mo ń tẹ̀lé wọn ni mi kí ló dọ̀ bàbá mo ń tẹ̀lé wọn ni. Kai. Birabbika fi dúnìá. ọ̀fẹ́ lẹ́kọ̀ọ́ ni o mo fọ́ lọ lẹ́kọ̀ọ́ o Ta'addab. jẹ́ni ló pé o Ta'addab. jẹ́ni làkà ìrọ̀ fapò o Ta'addab. jẹ́ kí làkà ìrọ̀ nálé o Wala takun. má jẹ́ kí ni Alal ardi. lórí ilẹ̀ Man yatgha. ẹ̀jẹ̀gbọ́n Wa ìgbẹ́rí man gàdàgàbà yatakabbar. àbí tó tó máa gara. tọ́wọ́ bèrè ta kùmẹ̀ ló kùmẹ̀ lọ́wọ́ fi hàn ọ́. Wa man lam yakun fawqa thara muta'addiban. ẹ̀ tá a bá jọ bẹ lórí ilẹ̀ tí ọba ti lẹ́kọ̀ọ́. Wa man lam yakun fawqa thara
متأدبا ẹni tí ọba ti lẹ́kọ̀ọ́ lórí ilẹ̀ táwa yìí. يؤدب تحت التراب المقدر. wàláhì bàbá bọ́sà ni wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tó ló gbà lẹ́yìn ọkọ̀ lẹ́kọ̀ọ́ sáré. wọ́n lẹ́kọ̀ọ́ èyí ló pé àwọn mẹlẹ́kà náà mọ̀ yẹn náà wọ́n lù ọ́ ní dèdè ìlúkulù. olùsùn lórí ibú ẹ̀ta lọ́pọ̀ òkùnrin dá fún ọ ní gbà. èyí ta lọ́pàá wọ. mo máa lè fi lérí ibú wéré ọgbà fún bàbá nígbà wọn tó gbà fọmọ rẹ̀ olùsùn ní ọ̀wẹ̀rẹ̀ ní ọ́. ọdún ọdún làálà. إياك والكبر. àwọn ìyá mi sọ́ra ọmọ bàbá gara o. wọ́n ṣe pé rárá o. إياك والكبر. ẹ̀yin olówó ẹ má sì gbéraga o. إياك والكبر. ẹ jọ ní ẹni máa wá bí kíní bàbá yẹn mọ́ mo ti lọ́la tó máa lọ́jọ́ kó lórí ẹni tí mo mọ tí mo ń kọ́ńtò lọ́fíìsì ilé ilé ṣe yẹn mọ́. wọn àlè máa gba àwọn àgbẹ̀ ẹ̀sẹ̀ tó kàkà máa kẹfẹ́ rà wọn á gbé kó lórí ẹni mi nílò ọmọ mi nílò ọmọ. wọn máa fún wa ní 50,000 bàbá rán wọn lọ má lọ mọ́. ọjà wuli ni wọ́n á mọ̀ bọ́ wà kọ́. sọ òsì èrè ní sáwọn ilé ìbéèrè owó lọ́wọ́ èyí rẹ̀ àwọn mọ̀ èlò náà ló ní ti ń jọ lójú nìṣó. àwọn ilé tó ti dá fún tẹ̀lẹ́tẹ̀lẹ́ Kai. àwọn ilé àwọn alápálákì eré tí wọ́n dáadáa ti bẹ̀rẹ̀ nínú káwa ni Bẹ́ẹ̀ni. Àmín, nínú ká àmín. bàbá mi ìmọ̀kọ́ kéwù Yes, of course. nínú ká bàbá mi ìmọ̀kọ́ kọ́lé síta kò ní pẹ́ lérí yín pẹ̀lú. Àmín, àmín. ìmọ̀kọ́ ní mọ́tò lájí Bẹ́ẹ̀ni. ìmí làfà àkọ́kọ́ nù náà bàbá tèmi bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. elégbògi bàbá mi wáò. tí alẹ́ ìbága tó kọ́ ní bàbá mi ọ̀dà mọ́ Double wow. ọwọ́ fún mi ló kọ́ tá a fa kàn jẹ́rú ẹ̀ ní ọlọ́run wọlé àbá sọ̀rọ̀ sí wàgbà èyàn lè máa jẹ́ séwù o àmọ́ kò sí sànú ń bẹ́ àmọ́ séwù tó ní sànú òun rèé ọ̀wá síbẹ̀ ti pè é tó bàjẹ́ ó lè pé sànú séwù ó tún lè pé séwù sànú. àtàkìdí mọ́tò àyè nù ọba kéwú jẹ́. ọba kéwú jẹ́. إياك والكبر. máa sí àwọn afá yẹn wọ́n bàjẹ́ kó sá ẹ wọ́n afá tó lọ yẹn. kí la ṣe fún ta mo fún mọ́tò. ọ̀pẹ̀lẹ́ ọwọ́ sí àárín àtẹ̀sẹ̀ tọ́tù ìwọ ló fún. wọ́n wuli tí lọ tó máa ń kébù sí wọn jáde sí fún bàbá yẹn èyí mọ́ dáṣu sí yẹn máa ti fi la. kò ní yẹ ara tá a wọ́ sí àtẹ̀ríta débìlà ní. ṣé wọn ló ní. ẹ jọ o. إياك والكبر. ẹ ti ń gara o. ń gara o. إن الكبر صاحبه. ẹ tọ́ bá ti ní gbéraga. صاحبه o ti wí. يمسي ويصبح بين الناس محقورا. yóò máa sùn yóò máa jíjà ní lẹ́yìn àbùkù yóò máa wálẹ̀. yóò máa tẹ́ káàkiri. yóò máa tẹ̀yìn. ما دام ذو حسب. wọ́n ti àṣìbá àyàwó àfa ló sì bá àrísí. ما دام ذو حسب. wọ́n bá jẹ́ ajẹ́ nìkan tó ní ẹran díẹ̀ báyìí. سام àfa وخصلته. wọ́n ní sábà ó ní ẹran tí wọ́n ga wọ́n sì ní kúyè tán ní gbìrì وخصلته tí wọ́n sì ní gbìrì mọ̀tẹ́lẹ̀. كبر àwa ní gbéraga. سيسهر ha ممقوتا ومدحورا. àfa yìí yọ padà di ẹni táyọ̀ gbàgbé ẹ̀ sáyé yọ mọ̀ bẹ́lá ìdá láìsí ìran tí èrí rẹ̀ yóò ti pin wọn ní láti ẹ̀ mọ́. ẹ wọ bàbá jà ní tàlẹ́wò tòní bàbá tòní yìí wọ́n jọ bàbá wọn tó kó bàbá tán wọ́n tó tẹ̀jú bàbá lọ ní ìtẹ́rí báyìí ní èkó yẹn mara. ẹ ní yóò rí bẹ́ẹ̀ bàbá wọn náà bàtà nìkan jẹ́ That is it. bàbá tí wọn náà bẹ nìkan kọ́ bàtà nìkan jẹ́ mi ni wọ́n bí wá sí wá sí o. bàtìrì mi yà wà má wá sí ilé kàwé mi mi wá sí wá sí kankan. ìta wílá tẹ̀ kan. àfàlù parí nàjú ni o àwọn sì wá sí níyà èmi ní ìwá sí àwọn sì wá sí ní ìwá sí. àwọn tó sẹ́ni kẹsẹ̀ ní bẹ́ẹ̀ ẹ̀lẹ́ tẹ́ sẹ́ni kẹsẹ̀ ẹ̀ dín sùn ẹ̀ má lọ sùn àwọn gbọ́n ẹ̀kọ́ ló parí nǹkan. ìkíní wọn máa ń dún yàn ni ẹ má bínú bàbí. ajá ni ń bẹ lọ́dọ̀ rẹ̀ Rabiolo. Rabiolo. ajá ni ń bẹ lọ́dọ̀ rẹ̀ Rabiolo. Rabiolo. bàbá mi alájà ni mo yí ìdè ní balùwẹ̀. Mo yí ìdè ní balùwẹ̀. bí wọ́n bá ń pín àbíyàmọ́ bàbá mi lákọ́kọ́. Bàbá mi lákọ́kọ́. Àkọ́kọ́. èmi náà fẹsẹ̀ jọ fún wọn ikú ló ṣe kí sá. Ikú ló ṣe kí ó ṣe kí sá. kàkà kí
èmi náà fẹ́ sọ́jọ́ fún wọn ikú ló ṣe kísà. bí wọ́n lọ kó gbà pé ìkẹ́ nítorí tànà bí Àjàní ń bẹ lọ́dọ̀ rẹ̀ Rabi Ọlọ́run. Àjàní ń bẹ lọ́dọ̀ rẹ̀ Rabi Ọlọ́run. Àjàní ń bẹ lọ́dọ̀ rẹ̀ Rabi Ọlọ́run. Bàbá mi Àjàní mo ní ìbéèrè bá lọ. bí wọ́n bá ń gbé àbí àmà bàbá mi lákòókò. èmi náà fẹ́ sọ́jọ́ fún wa ikú ló ṣe kísà. bí wọ́n lọ fún wa pé ìkẹ́ nítorí tànà bí Àjàní ń bẹ lọ́dọ̀ rẹ̀ Rabi Ọlọ́run. ń bọ̀ náà. Naam. wọ́n jẹ́ mọ́ ti ìwé dùn mọ́ mi. Àbíwẹ́gẹ́ ha. Àjàní ń bẹ lọ́dọ̀ rẹ̀ Rabi Ọlọ́run ẹ̀wí bẹ́ẹ̀. Àjàní ń bẹ lọ́dọ̀ rẹ̀ Rabi Ọlọ́run. torí Àjàní ń bẹ lọ́dọ̀ rẹ̀ Rabi Ọlọ́run. bàbá mi Àjàní Muyideen Bello. ẹ̀wí bẹ́ẹ̀. Àjàní Àjàní Muyideen Bello. bí wọ́n bá ń gbé àbíyàmọ́ bàbá mi. bàbá wọn kò bá tọ̀ ọmọ púpọ̀. Káì. bàbá mi wà mú ọmọ mi báyìí. Kausara bá dà bàbá rẹ̀ lé mú bí ọ. mú bí ọ. wọ́n wà fún ọmọ mi lówó kò nìkan tó fèlè. bí wọ́n bá ń gbé àbíyàmọ́ bàbá mi lákọ́kọ́. Bí wọ́n bá ń pé àbí àmọ́ bàbá mi lákọ́kọ́. èmi náà fẹ́ sọ́jọ́ fún wa ikú ló ṣe kísà. Èmi gan fẹ́ sọ́jọ́ fún wa ikú ló ṣe kísà. bí wọ́n lọ fún bá ń pín ìkẹ́ nítorí tànà ẹ̀wú bẹ́ẹ̀. Ìwọ làwọn bá ń pín ìkẹ́ nítorí tànà bí. Àjàní ń bẹ lọ́dọ̀ rẹ̀ Rabi Ọlọ́run ẹgbẹ́. Àjàní ń bẹ lọ́dọ̀ rẹ̀ Rabi Ọlọ́run. Àjàní ń bẹ lọ́dọ̀ rẹ̀ Rabi Ọlọ́run. Bàbá mi Àjàní Muyideen Bello. Bí wọ́n bá pé àbí àmọ́ bàbá mi lákòókò. Èmi náà fẹ́ sọ́jọ́ fún wa ikú ló ṣe kísà. Bí wọ́n lọ wọ́n bá pé ìkẹ́ nítorí tànà mi. Àjàní ń bẹ lọ́dọ̀ rẹ̀ Rabi Ọlọ́run. Sàlékún kẹ́ Àjàní Rabi Ọlọ́run. Sàlékún kẹ́ Àjàní Rabi Ọlọ́run. bàbá Àjàní tòní dákọ̀ màdàmú ẹ̀. Àmín. àti gbogbo àwọn ọmọ látòkè délẹ̀. àtàwọn ìyàwó bàbá nítorí tànà bí. àtàwọn ìyàwó bàbá nítorí tànà bí. Sàlékún kẹ́ Àjàní Rabi Ọlọ́run. Àjàní ń bẹ lọ́dọ̀ rẹ̀ Rabi Ọlọ́run. Àjàní ń bẹ lọ́dọ̀ rẹ̀ Rabi Ọlọ́run. Bàbá mi Àjàní Muyideen Bello. Bí wọ́n bá ṣe àbí àmọ́ bàbá mi lákòókò. Èmi náà fẹ́ sọ́jọ́ fún wa ikú ló ṣe kísà. Bí wọ́n làwọn bá pín ìkẹ́ nítorí tànà bí. Àjàní ń bẹ lọ́dọ̀ rẹ̀ Rabi Ọlọ́run. Èmi gbà fún bàbá tòní gbogbo Ọlọ́run. Èmi gbà fún bàbá tòní gbogbo Ọlọ́run. Èmi yàtọ̀ sí àwọn àlàyé.